gbogbo igi tó ń wò mí ọ̀rọ̀ tí ń dojú ẹ̀ bọ̀ ọ̀rọ̀ tí ń dojú ẹ̀ bọ̀ MC White ó sọ Ògúlùtù ọ̀rọ̀ lu àjọ CAC gbogbo àgbájọpọ̀ CAC CAN MC White ó sọ Ògúlùtù ọ̀rọ̀ ó sọ lù wọ́n bẹ́ẹ̀ náà ni ó tún tàtàrẹ ó tún fi òkú ọ̀rọ̀ ránṣẹ́ sí ìdílé ẹbí Ìyábọ̀ Yẹmisí Òbè ó tún fi òkú ọ̀rọ̀ ránṣẹ́ sí wọn ǹjẹ́ kí ni MC White sọ irú Ògúlùtù ọ̀rọ̀ wo ni ó fi ránṣẹ́ sí àjọ CAN àti wípé irú Ògúlùtù ọ̀rọ̀ wo ni ó sọ sí ìdílé àwọn Yẹmisí Òbè ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu MC White fúnra rẹ̀ kí n tó mọ nǹkan tẹ́mi gan fẹ́ sọ sí ọ̀rọ̀ yìí. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Ẹ káàbọ̀. Mo wá ń júbà lọ́wọ́ Ọlọ́run. Ibẹ̀ ni o. Ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run. Bẹ́ẹ̀ ni. Àrí ìró àlá. Ọlọ́run tí kì í fọmọ tiẹ̀ sílẹ̀. Bẹ́ẹ̀ ni. Ọba tí máa ń ṣàánú ẹ̀dá. Ọlọ́run tí máa ń ràn yàn lọ́wọ́. Àṣedùmarè. Ọlọ́run tó wà pẹ̀lú wa lánàá. Kábíyèsí. Ọba tó wà pẹ̀lú wa lénìí tó dẹ̀ tún máa wà pẹ̀lú wa lọ́la. Bẹ́ẹ̀ ni. Àwọn àgbà máa ń sọ pé tí náà ò bá tán ní èékánná. Tí ní ò bá tán láṣọ. Tí náà ò bá tán láṣọ. Bẹ́ẹ̀ ni. Ẹ̀jẹ̀ ò kì í tán lé èékánná. Báwa. Ṣùgbọ́n kí n sáré bẹ̀ yín fún ẹ̀bẹ̀ kan. Ẹ̀yin tẹ́ wọ́n láǹfààní àti máa wò mí ní gbogbo ìgbà tá a bá ti ṣètò. Ẹ̀yin lẹ rán wa ń ṣẹ́. Ohun táwa náà tẹ̀lé rán wa, àwa náà ń ṣèwádìí ẹ̀. Káàkiri lọ́tùn, à ń ṣèwádìí ẹ̀ lọ́sì. Tó bá fi máwa náà má sinmi lórí ọ̀rọ̀ yìí. Ẹ̀yin náà tẹ̀ ń wò wá, mo fi Ọlọ́run bá bẹ̀ wá. Gbogbo ètò tá a bá ti ń ṣe lórí ìkànnì yìí tẹ́ bá ti ń wò wá, ẹ máa bá wa ṣíà ẹ̀. Ṣé ti gbọ́? Ẹ bá wa ṣíà ẹ̀. gan kó lè go viral. Ẹ bá wa ṣíà ẹ̀. Torí pé dìmọ́ ọ̀tẹ́yìn bá ṣe ń ṣíà. Bẹ́ẹ̀ náà ni. Olúwa àwa gangan fúnra wa lọ́wọ́. Bẹ́ẹ̀ ni. Pé àwọn èèyàn yìí wọ́n fẹ́ràn tá à ń ṣe. Bẹ́ẹ̀ ni. Mo dẹ̀ dúpẹ́ lọ́gbọ̀n ẹ̀yin pásítọ̀, gbogbo ẹ̀yin èèyàn pátápátá, gbogbo ẹ̀yin àfáà àtẹ̀yin èèyàn lára tẹ̀ ń pè mí. Bóòtù Nàìjíríà àti káàkiri àgbáláyé, UK ní London, Amẹ́ríkà ní Canada ní Germany, Dubai ní tẹ̀ ń pè lórí ọ̀rọ̀ yìí. Inú mi máa ń dùn tẹ́ bá ti ń pè mí. Ẹ̀yin má wàá bínú tẹ́ bá pè mí gbà mí tí mi bá gbé kọ́ yín, ó ṣeé ṣe kó jẹ́ pé orí ìwádìí la wà. Ó láti bá lọ látàárọ̀ lénìí. Mo wá ń ṣe bẹ́ẹ̀ mo wá ń kí yín pé àkó iṣẹ́ lénìí ọlọ́wọ́n aláàánú ò ní fi wálẹ̀. Ẹ̀yin tẹ̀ sí Nàìjíríà ó kí yín pé ẹ káàsán ẹ káàárọ̀ ẹ kú ìyálẹ̀ta. Ọ̀rọ̀ nípa bàbá wòlíì Olú Alọ àti ìdílé Òbé nílùú Èkìtì tá à ń bá bọ̀ láti bí ọjọ́ mélòó kan. A ṣètò lánàá a sọ̀rọ̀ sí àwọn ibì kan a sì gba ọ̀pọ̀lọpọ̀ pè lọ́tún lọ́sẹ̀ àwọn èèyàn ń pè wá MC Wise kò ṣe ṣe àṣẹ báyìí ó yá ṣe báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pè mí mo rẹ̀ tó pè mí láti UK tó ń sọ̀rọ̀ yìí pé òun lè sọ pé òun mọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn èmi àti ẹjọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n kò tí ì tó àsìkò tá a máa gbé jáde bẹ́ẹ̀ ni ní tẹ̀lé ń tẹ̀lé báyìí nìyẹn máa ń tolé ayé aṣọ ayẹ́tẹ̀ ń wò yẹn nípele nípele ni kò tí ì tó àsìkò tá a gbé jáde ṣùgbọ́n tí mo fẹ́ sọ lẹ́nìí ọ̀rọ̀ méjì péré ni màá sọ èèyàn méjì ló sì máa bá wí ẹni àkọ́kọ́ àwọn ìdílé Yẹ́misí Ìyábọ̀ Òbé nílùú Èkìtì àwọn ẹnì kejì ẹgbẹ́ Christian Association of Nigeria CAN Nàìjíríà àwọn méjèèjì lọ́rọ̀ máa ń lọ lẹ́nìí màá wá fi ìmọ̀ràn fún bàbá Olú Alọ parí ẹ̀ èmi nígbàgbọ́ pé iṣẹ́ ìránṣẹ́ ò gbọdọ̀ bàjẹ́ orúkọ Jésù ò lè bàjẹ́ àmín o mo nígbàgbọ́ bẹ́ẹ̀ mo dẹ̀ nígbàgbọ́ pé lórí ọ̀rọ̀ yìí a máa rí ìdájọ́ òdodo lórí ẹ̀ a sì máa rí tó pamọ́ gbogbo tó jí àṣírí ń bẹ àwa náà sùn a ò wo kí gbogbo ẹ̀ ó fi jáde ṣùgbọ́n ìyàbá wa ṣí àpọ́gàmù yìí nọ́mbà tẹ́ pè mí sí fún tàṣálẹ̀ yìí ò ní 07031857277 ó lẹ̀ ń wò lójú screen yìí yẹn tó wà ń bí microphone níbi screen yẹn ó lẹ̀ ń wò yẹn nọ́mbà tẹ́ fi bá a sọ̀rọ̀ rí ẹ já lọ sínú ètò Ọlọ́run ìbà rẹ o àfẹsíṣẹ́ tó rẹwà o bá wa ṣe talẹ́ yìí o mọ̀jà sì wí mọ̀jà sì sọ àwọn tó sì máa gbọ́ wa náà Olúwa mọ̀jà sì gbọ́ o. ẹ̀yin ìdílé Ìyábọ̀ Òbé ìyẹn ìdílé ìyá ìyàwó bàbá Olú Alọ ó ní àwọn ìbéèrè kan tẹ́mi fẹ́ béèrè lọ́wọ́ yín táwọn yẹn sì ń bi èmi léèrè nípa ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí wọ́n ṣe ń bi mí lọ́tún náà ń bi mí lọ́sì lórí ẹ̀ ṣùgbọ́n tẹ́mi ò láǹfààní àti dá wọn lóhùn gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe
ìyàwó Olú Alo àti bàbá Olú Alo ti ṣègbéyàwó ó ti pé 16 years tí wọ́n ti ṣègbéyàwó lọ́dún yìí. 16 years. ṣùgbọ́n ìwádìí àti àwọn kọ́ọ̀tà àgbà yóò yé wa pé ó ti pé ọdún 3 sí 4 jẹ́ ẹ ti sọ pé ẹ gbóhùn àbúrò yín ọmọ yín ẹ̀gbọ́n yín mọ̀lẹ́bí yín gbẹ̀yìn ìyẹn Yẹ́misí Òbé ẹ ló ti tó bẹ́ẹ̀ ẹ sì sọ pé ẹ ti lọ church bàbá Olú Alo gẹ́gẹ́ bí nǹkan jẹ́ ẹ sọ ẹni bàbá Olú Alo accommodate yín ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ ìyá sọ bẹ́ẹ̀ àti Fúnkẹ́ náà sọ bẹ́ẹ̀. náà èmi wá fẹ́ bí ilé rẹ̀ báyìí lórí social media lẹ́nìí ǹjẹ́ ẹ ti gbé ìgbésẹ̀ láti gbà tí ọmọ yín dẹ̀ ti gbòòrò ẹ̀ mọ́ láti ever report ọ̀rọ̀ yìí ní police station torí pé bá a bá pariwo lọ́jà náà dè ní táwọn ìjọba bàbá wa dá sọ̀rọ̀ yìí ó lè má níyanjú. ètò tí mò ń ṣe yìí ẹlòmíà fojú mi wò ó pé mo tún gbáyọ lálẹ́ yìí bẹ́ẹ̀ ni ǹjẹ́ ẹ ti ever gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí wípé ẹ̀ ń wá ọmọ yín ẹ̀ ń wá àbúrò yín tó bá yẹ pé ẹ ti gbé ìgbésẹ̀ police station wo lẹ ti report torí pé ibi tó rọ̀ ń lọ báyìí èmi ti rí àwọn lawyers kọ̀ọ̀kan tí wọ́n ń pè mí lórí ọ̀rọ̀ yìí wípé àwọn ṣetán láti take case yẹn up ṣùgbọ́n kí wọ́n kọ́kọ́ lọ report ní police station ìgbà tẹ́ bá report police station àti rí àwọn adájọ́ tí wọ́n pè mí lọ́yà barrister kan pè mí lẹ́yìn láti lọ́rin wọ́n sọ̀rọ̀ bí àwọn ṣetán láti ràn yín lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí báwọn ò sì ní gba owó lórí ọ̀rọ̀ yìí kó títí táwọn ò fi rí kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí táàbúrò yín wà aláwọn ṣetán láti rí kúlẹ̀kúlẹ̀ ṣùgbọ́n ìbéèrè tán bí mi lẹ́yìn ni pé ǹjẹ́ àwọn ìdílé Ìyábọ̀ Òbé ṣé wọ́n ti report èmi náà máa ń bèèrè lọ́wọ́ yín sista Fúnkẹ́ àti màmá grandma àti ẹ̀yin fámìlì Òbé fámìlì Ìyábọ̀ Yẹ́misí ìyàwó bàbá Olú Alo tẹ́ ẹ jẹ́ àná sí Olú Alo have you ever report this case to any kind of police station? a fẹ́ mọ̀ tẹ́ ẹ bá ti report rí ẹ jẹ́ kẹwàá ọ mọ̀ a fẹ́ dé police station yẹn torí pé ọ̀rọ̀ yẹn jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó ń fẹsẹ̀ méjèèjì tìrò gàtẹ́ gàtẹ́ a fẹ́ mọ̀ police station tẹ́ ẹ ti report tẹ́yẹ̀ bá sàn wájá pé yẹn ń wẹ́ran èyàn sàn sọ lẹ́gbẹ́ èyàn sọ pé mò ń wá kínní yìí o tó bá jí jẹrẹ́tọ̀ ìran ṣọ́ọ̀bù tàbó lè bá kó ṣọ́ọ̀bù èèyàn wọ́n á ní kókó lọ rìpọ́ọ̀tù ní police station that is fún investigation kó lè bá àrọ̀ wá lọ́rùn ṣẹ́yìn gẹ́gẹ́ ti rìpọ́ọ̀tù fún police station rí ẹ̀yin ìdílé Yẹ́misí Òbé lórí ọ̀rọ̀ yìí ṣé ẹ ti rìpọ́ọ̀tù adẹ̀fẹ́ mọ police station tẹ́ ẹ ti report yálà lẹ́kọ̀ọ́ tàbí Èkìtì a fẹ́ débẹ̀ a fẹ́ wádìí ẹ̀. olóma lè ràn wá lọ́wọ́ láti lè fáwọn lawyers tí wọ́n ń pè mí láti lè bá wa ṣiṣẹ́ papọ̀ wọ́n náà wọ́n rẹ́dì àti ṣiṣẹ́ yìí láì gbowó lọ́wọ́ wa. sọ fún ìdí èyí ẹ̀yin ìdílé Yẹ́misí Ìyábọ̀ Òbé tẹ́ ẹ jí àná sí bàbá Olú Alo ẹ jẹ́ kí èmi mọ police station tẹ́ ẹ ti report yálà lẹ́kọ̀ọ́ tàbí Èkìtì tẹ́ bá ti jẹ́ kí èmi mọ̀ èmi MC Wise I'm ready to go to that police station láti lọ béèrè ẹ sábà ní wọ́n á fún yín ní IPO sọ́dọ̀ tẹ́ bá ti report wá ní DPO tàbí kó jẹ́ divisional A divisional headquarter ìlú tẹ́ bá ti report. a fẹ́ mọ̀ nígbà tí ọ̀rọ̀ Timothy Adégòkè àwọn ọlọ́pàá wà involve nínú ọ̀rọ̀ yìí torí pé àwọn táwọn ọlọ́pàá tó bá gbé lọ́tọ́lọ́tọ́ lẹ́ ti report ó yẹ kí àwọn ọlọ́pàá ti wá lọ ṣe investigation lórí ọ̀rọ̀ lọ́dọ̀ bàbá Olú Alo ó yẹ kẹ́ ti invite wọn. tí wọ́n bá yẹ kó wọ́n ti invite wọn yẹn tí wọ́n dáhùn a fẹ́ mọ̀ torí pé àwọn lawyers àwọn barrister tí wọ́n pè mí báyìí mẹ́ta ni wọ́n ti pè ẹnìkan pè mí láti Èkó ẹnìkan pè mí láti Abẹ́òkúta ẹnìkan pè mí láti Ìlọrin lẹ́nìí bàbá tó wà lọ́rin barista tó wà lọ́rin yẹn wọ́n ń jẹ́ kó yé mi pé ẹnì kéèsì kan wà tó dárúkọ ẹni yẹn fún mi ṣùgbọ́n tí mi dárúkọ ẹ lórí ètò yìí láláwọn làwọn ṣe é láṣeyọrí mo lè go to profile wọn pátápátá I can see it's true torí gbàgbé pè mí èmi gẹ́gẹ́ fúnra mi ti confam tí ń bá wọn nílọrin wọ́n lè jẹ́ ká yé mi pé is a confirmed and registered lawyer. wọ́n bèèrè lọ́wọ́
ọ̀dọ́ bẹ nínú lọ tó bá gbé ẹ̀rí ọmọ yẹn lóòótọ́ láti past 3 years tẹ́lẹ̀ tí ń wá afẹ́mọ station tẹ́ ti report afẹ́kẹ́ ṣe lè fún wa tẹ́ bá lè ṣe lè fẹ́ mi nọ́mbà mi tẹ́ ń wọ́n lójú screen ẹ fi bá mi sọ̀rọ̀ WhatsApp ẹ̀yin tẹ́ jẹ́ ìdílé Ìyábọ̀ Yẹ́misí Òbé tẹ́ jẹ́ ìdílé wọn ẹ bá mi sọ̀rọ̀ WhatsApp ẹ sọ ti police station yẹn fẹ́ mi èmi àtàwọn tíìmù mi a máa lọ síbẹ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ti kọjá ọ̀rẹ́ nìkan ṣoṣo àti ní backup àwọn lawyers àti barrister lẹ́yìn especially lórí ètò tèmi o tẹ́lẹ̀ jókòó yé mi pé MC Wise we are ready to support your program with anything láti ṣe kéèsì ọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá lè ṣe lè fún aràn wá lọ́wọ́ kò ní fún wa ní gbódìdí sánmà a rí i pé lóòótọ́ ẹ̀yin kan ti take step pé ẹ ti lọ report o ní police station a wà lọ síbẹ̀ wọ́n wá lọ gbé fáìlì ń jáde a wo statement tẹ́ ẹ kọ pé nígbà báyìí àsìkò báyìí ẹ̀ ń wá ọmọ ẹ̀ tó ń jẹ́ Yẹ́misí Ìyábọ̀ Òbé ọmọ yín tó fẹ́ bàbá wòlíì Olú Alọ́ Sam Adánimógo a ó rí ń bẹ̀ ìgbàdá bá wá rí ń bẹ̀ a wà bẹ̀rẹ̀ wádìí torí pé ẹ̀yin gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ àwọn ọmọ gbọ́dọ̀ ta yín aspect yẹn o kì í ṣe pé interview online nìkan ló máa solve solution yìí táwọn agbófinró ò bá dá sí táwọn amòfin ò bá dá sí a lè má rí solution ẹ kó òótọ́ rẹ̀ nínú àṣàlẹ̀ ẹ̀yin tẹ́ ń wò mí bàbá mi ṣe àfúrúgàmù mi dẹ̀ fẹ́ kẹ́ máa comment if I'm making sense please let me know torí àwọn question táwọn tó pè mí sọ fún mi nìyẹn and I can't answer them torí pé káná fún mi láàyè nígbà tí mo pè wọ́n gbà yẹn ni to go on with my investigation with their family àti máa gẹ̀ẹ́tì ọ̀pọ̀lọpọ̀ facts lórí ọ̀rọ̀ yìí àti máa gẹ̀ẹ́tì ẹ̀ ó lọ́dọ̀ bá láti tàwọn lè ní báyìí mo ṣe ń fún yín report báyìí ni o so fún ìdí èyí ẹ̀yin ìdílé Ìyábọ̀ Òbé Yẹ́misí kẹ̀kí àná sí bàbá Olú Alọ́ ẹ̀jẹ̀ á mọ̀ ohun tó ṣẹlẹ̀ wọ́n ní wọ́n pé kò lè solve problem yìí o and àwọn bloggers wọ́n sọ online tá bá ń bóyàn kò lè solve this ẹ jẹ́ ká fi sùúrù ṣe ilé ayé yìí ká lè bá àríyàn tá à ń jà fún we are fighting for peace we are fighting for transparency where is Ìyábọ̀ Yẹ́misí Òbé wọ́n tá à ń jà fún nìyẹn we are not fighting for pé ministry bàbá Olú Alọ́ we are fighting for the truth náà tó bá gbẹ̀ tí rìpọ́ọ̀tù rí àwọn ọlọ́pàá náà ti ìfẹ́ bàbá Olú Alọ́ rí ìyẹn báyẹn lọ́dọ̀ títí ẹlẹ́ẹ̀kejì my advice my message go to CAN Christian Association of Nigeria yìí CAN kí lẹ̀ ń ṣe lórí ọ̀rọ̀ yìí kí ló tẹ̀ ń ṣe ẹ ṣáà ń ṣe ìpàdé ìránṣẹ́ Ọlọ́run la pè é ṣé tọ́rọ̀ yà ṣe wọ́n máa dábàá Jésù tẹ̀ polongo rèé president CAN Nàìjíríà mo mọ̀ ẹ̀bẹ́ ti máa gbọ́rọ̀ yìí kí ló tẹ̀ ń ṣe gbà ẹ̀ ǹjẹ́ ẹ ti bá wa pé bàbá Olú Alọ́ lórí ọ̀rọ̀ yìí lẹ́ẹ̀kan rí afẹ́ mọ̀ ẹjọ́ yìí tẹ bá mọ president CAN Nàìjíríà tẹ bá ní nọ́mbà tẹ bá ní correction wọn lọ́wọ́ ìjọba mi get nọ́mbà wọn ibi fẹ́ pè wọ́n torí gbogbo látàrí lè mo ti try best mi láti get president CAN lẹ́nìí mi ò tí ì rẹ̀ tí ó fún mi nọ́mbà wọn ó lè yẹ kárí nọ́mbà wọn ká pè wọ́n kí ni ẹ̀yin CAN ṣe lórí awuyewuye yìí abẹ́ẹ̀kẹ́ jókòó sójú kan tí ìpè yín tí Jésù náà ń polongo tẹ́ fi máa fi àwọn ọ̀rọ̀ kéékèèké ìbàjẹ́ kí ni ìgbésẹ̀ yìí CAN lórí ọ̀rọ̀ yìí. ariwo tá à ń pa nìyẹn o. kí ni ìgbésẹ̀ yìí ẹgbẹ́ tó bá ní nọ́mbà president CAN or PRO CAN or treasurer CAN or secretary CAN lọ́wọ́ ìyẹn Christian Association of Nigeria ẹjọ́ nọ́mbà táwọn olójú sùkúrù yìí ẹ sẹ́ni nọ́mbà wọn sí mi ní à ń pè wọ́n torí pé lórí ọ̀rọ̀ yìí àwa ò ní dákẹ́ o MC Wise à ní dákẹ́ o tó bá jẹ́ pé ó ní ọwọ́ ẹnìkan nú tó ń jẹ́ pé tó bá jẹ́ pé lóòótọ́ kágbà ẹ pé kò sí nǹkan tó ṣe àwọn bàbá Olú Alọ́ tó bá ní ọwọ́ èèyàn nú mo bẹ́ẹ̀ tiẹ̀ pẹ̀lú yín ẹni tó bá jẹ́ behind ọ̀rọ̀ yìí tó bá fẹ́ fi bring bàbá Olú Alọ́ down I personally will stand against the person lẹ́yìn ètò yìí o torí pé tá a bá ti rí òtítọ́ Bíbélì wípé ẹ̀yin yóò mọ òtítọ́ yóò ti sọ ẹ́ di òmìnira afẹ́kọ̀ọ́ ti tọ́ lórí ọ̀rọ̀ yìí sọ fún ìdí èyí ẹ̀yin president CAN ẹ̀yin aláṣẹ CAN Christian Association of Nigeria kí lẹ̀ ń ṣe lórí ẹ̀ ọjà àtòrí ẹ̀yàn yìí gẹ́gẹ́ bí ààrẹ gẹ́gẹ́ bí aláṣẹ CAN oníkẹ́ máa mójútó àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní agboolé ìgbàgbọ́ everything should not be a money kì í ṣe pa owó nìkan kì í ṣe pa ipò but to monitor the journey of Jesus Christ the body of Jesus Christ.
ṣe. Ọlọ́run Ẹ má sọ gbọ́. fún wa bẹ́ẹ̀ ṣe lábẹ́lẹ̀. Ẹ bọ́ tẹ̀já mọ́. I want to interview the president of Nigeria, Khan, lórí ọ̀rọ̀ yìí. Ẹ̀yin tẹ́ bá ní connection ọ̀dọ́ ẹ̀jẹ̀ bá mi cash number. I want to know him. I want to speak with Daddy. I want to talk to him. Kí ni ìgbésẹ̀ yín ẹ̀yin president Khan lórí ọ̀rọ̀ yìí? Kí ni ìgbésẹ̀ tẹ́ ti gbé? A fẹ́ mọ̀. A fẹ́ mọ̀. Tó bá gbé ẹ ti gbé bàbá Olú Alọ́ lórí ọ̀rọ̀ ìgbà. Prophet Olú Alọ́ o, àwọn ọ̀rọ̀ yìí ti ń lágbára ju o. Ẹ̀yin náà sọ̀rọ̀ jáde o. A fẹ́ mọ̀ ìgbésẹ̀ tẹ́ ti gbé. Ṣùgbọ́n má gbàgbé tó bá gbé bàbá Olú Alọ́, tó bá gbé ọ̀rọ̀ yìí kọ́ ló ń jà rẹ̀ káàkiri, tó bá gbé tó ibi tó bá gbé nǹkan míì ni mo mọ̀ ẹ́ kó ṣe ṣe kẹ́ ti gbé gbèsè. A fẹ́ mọ̀ tẹ́yìn náà ti gbé gbèsè lórí ẹ̀ gẹ́gẹ́ bí president Khan lórí ọ̀rọ̀ yìí. A fẹ́ mọ̀ tẹ́ ẹ ti ṣe lórí ọ̀rọ̀ yìí kó lè bá ràn wá lọ́wọ́. Ẹ̀yin méjèèjì tí mo fẹ́ bá sọ̀ lásàlẹ̀ ni ètò yẹn lè má pọ̀ jù báyìí lọ. Ẹ̀yin ìdílé Yẹ́misí Òbí, ìjẹ́ ti report fọlọ́pàá station wo sì ni a fẹ́ mọ̀ bẹ́ẹ̀. Tó bá pẹ́ ti report, àwọn ọlọ́pàá sọ pé wọ́n ti wá report gbà báyìí. Ọmọ yín ò sáà lè sọnù látọdún 3 sẹ́yìn kẹ́ má report. Social media shouting on social media be no help. Ó lè má ràn wá lọ́wọ́. A lè rí àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn ọ̀mọ̀wé tí wọ́n ń gbọ́ wa. And they are asking the question. Tálẹ̀mí náà àǹfààní àti lọ interview àwọn family bàbá, àwọn family Yẹ́misí Òbí, further than that nígbà yẹn ni. Èmi á bi wọ́n léèrè. Ẹgbẹ́ mú mi dé station tẹ̀sí lọ rìpọ́ọ̀tù rí. Ibẹ̀ láti máa mọ̀ kẹ́ tó ń ṣẹlẹ̀, láti máa mọ ibi tí ejò ti náwó nú, láti máa mọ ibi tó lọ ń lọ. Àbọ̀dọ̀ àwọn ti wárí o, wọ́n ti ṣe báyìí rí o, àmọ́. Ọ̀dọ̀ àwọn wárí o, ó dà rìpọ́ọ̀tù rí o, ó dà tó bá gbé rìpọ́ọ̀tù rí. I'm advising you today to go and report. Tẹ̀bá report, òfin ti mú nìyẹn. Àwọn ọlọ́pàá ló máa wá invite. Nigerian police are doing their job and they are well okay. Yes. Wọ́n dá wọ́n níbi àpọ̀lọpọ̀ wọ́n níbi ẹ̀rọ ọlọ́run. Ọmọ ẹni là ń sọ náà is not a paper. Kì í ṣe ẹran kì í ṣajá náà. Ọmọ là ń sọ̀rọ̀ pa ẹ̀. À ń sọ̀rọ̀ pa ọmọ. A grown adult. Pẹ̀lú ọmọ mẹ́ta là ń sọ̀rọ̀ pa ẹ̀ náà. Kì í ṣe èèyàn kan là ń sọ. Kò kí dẹ́ ṣe wúrẹ́. Kéwúrẹ́ yìí ké bá sọ lókè ìyá rìpọ́tù. Wọ́n jẹ́ wúrẹ́ mi gbé lánàá o. Wọ́n ti àjẹ ìyá sọ náà o. Ẹ̀yẹn lọ́dẹ ẹnìkan jẹ́ wúrẹ́ mi gbé ládùúgbò mi mọ̀ tó ṣe rí o. Ìyá sọ. So ẹ̀yin Khan náà ọ̀rọ̀ mi kàn yín láṣálẹ́ yìí. Ẹni pé mi ò bóyín. Ṣùgbọ́n tí mò ń sọ ni pé kí ni ìgbésẹ̀ tẹ́ ti gbé? Tẹ́ ẹ̀ bá ti gbé gbésẹ̀ ẹ̀yin Khan ẹ bá wa gbé gbésẹ̀. Ẹ bá wa gbé gbésẹ̀. Ẹ bá wa gbé bàbá Olú Alọ́. Ẹnìkan ṣàwà tó máa súnmọ́ yàn. Bàbá wòlíì Ezekiah Ọlámẹ́jì bàbá general evangelist. Pápá ẹ̀yin CAC. President wà ní CAC náà. Of course. Kí lè ń tàbùkù ìjọ CAC? Ǹjẹ́ ọlọ́run bàbá lásìkò ẹ̀ lè dùn báyìí? Bàbá wa tí wọ́n jẹ́ president CAC Christ Apostolic Church ẹ bá wa gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Bàbá wa wòlíì Ezekiah lọ́lọ́dẹ ẹ̀yin ni general evangelist gbogbo CAC ẹ bá wa gbé ìgbésẹ̀ afẹ́ mọ́ tẹ̀ ń ṣe. Ẹ bá wa pe conference meeting kí ẹ fi bàbá Olú Alọ́ síbẹ̀ káwọn president wà ń bẹ̀. Ẹ má jìkà ṣẹlá bí aṣọ. If there is anything tó ń bí bàbá Olú Alọ́ nú nípa ìyàwó wọn, wọ́n máa sọ fún ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run náà. Ẹ lọ ṣèpàdé yẹn níbi tẹ́ ẹ sin bàbá lọ lásì kí òótọ́ lè jáde ń bẹ̀. Ẹ já lọ ṣèpàdé yẹn bẹ̀. Ẹ̀yin CAC àtẹ̀yin Khan, president Khan ojú òní tì yín, iṣẹ́ ìránṣẹ́ yóò ní bàjẹ́. Bàbá wa tí wọ́n jẹ́ president CAC náà ojú òní tì bàbá ẹ̀ ń gbìyànjú. Ẹ ṣe takuntakun kí CAC lè tẹ̀síwájú. Bàbá wòlíì Ezekiah ẹ̀yin náà gbìyànjú. Ẹ ṣe takuntakun kí ìrírí lè máa tẹ̀síwájú ṣùgbọ́n ìgbọ̀nsẹ̀ kínkí létí àwọn gbẹ̀gìrì tójú bá kúrò ńbẹ̀ tọ́kàlẹ̀ kú ńbẹ̀. Ẹ fọ́lọ̀ mi lórí péèjì yìí. Ọlọ́run aláàánú ò ní fi wá sílẹ̀ o. Ìtàsọ́lálẹ̀ yìí ẹ̀jẹ̀ àjọmọ́lò we are waiting for response lórí ọ̀rọ̀ yìí. Ìgbà tí n bá ti gbọ́ èsì máa tún padà wá sórí ètò yìí. Má gbà lọ́wọ́ lọ +234 7031 857277 +857277 nọ́mbà iléeṣẹ́ wise nìyẹn. Ẹ pè wá ẹ bá wa follow page dáadáa. Ẹ̀yin èèyàn náà tó jẹ́ pé lórí àwọn program tẹ̀ ń ṣe bí ẹ ní property kan tẹ̀ ń tà
ẹ follow kẹ́ẹ̀dẹ̀ subscribe. ẹ ṣé mo dúpẹ́ àwọn wòlíì gbàdúrà lóríṣiríṣi tó bá ti pè báyìí MT Wise wọ́n ṣàdúrà ẹnì kẹ́kẹ́ tí ẹ pè mí láago kan òru àná ẹ̀rọ náà bà mí bàbá yẹn wà ní London wọ́n pè mí lóru prophet ni wọ́n sọ̀rọ̀ ilẹ̀ kó wọ́n ṣe ṣàdúrà bàbá mi ojú òní tì yí o ojú òní ti bẹ́ẹ̀ jẹ́ ìwé mi bá mi ṣe program mi dáadáa ohun tí mò ń sọ ni pé kí àwọn family òbí tó bá ti report lọ́dọ̀ police station a fẹ́ mọ bí tó ti report o a lè fẹ́ débẹ̀ ká investigate lórí ẹ̀ number 1 number 2 tẹ́ ẹ̀ bá ti report ẹ jájọ lọ report àwọn tẹ̀lé àwọn àti náà barista tó fẹ́ ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí o á jọ lọ report á jọ lọ fi ẹ̀sùn yẹn àwọn gbófinró wà á dá sí ẹ wà rí pé iṣẹ́ tà ń ṣe yàáyá á kàn ju ariwo tá à ń pa lásán social media lọ most bloggers are shouting èyí tẹ̀ sì jẹ́ can ǹjẹ́ kí lè gbèsè tẹ̀ ti bá a gbé lọ́rọ̀ yìí kí ló tẹ̀ bá gbé lórí ẹ̀ tẹ̀ bá ti gbé gbèsè afẹ́ mọ̀ gbèsè tẹ̀ ti gbé bàbá wa president CAC lọ́rẹ́ ti ṣẹlẹ̀ o ariwo CAC náà ń pa mọ́rọ̀ yìí o wọn lè borí ayé kẹ́mọ́ pé oníkòkò kẹ́mi ṣe o wọn lè kó bàbá olókèmù dàrúkọ CAC mọ́ o bàbá wa wòlíì ẹ̀sìn káyà ẹ bá wa pe bàbá Olú Alọ ẹ pe conference meeting síbi tẹ́ ẹ tàbí kẹ́ ẹ pè wọ́n sí kejì arákejì àwọn praise àwọn àbẹ̀ ẹ ṣáàjì àmọ́jọ́ yẹn àwọn ò wá síbẹ̀ àwọn àgbẹ̀ bó ṣe ń lọ á lè mọ̀ ẹ́ pé ẹ̀yin CAC ẹ ṣe wọn tẹ́lẹ̀ ṣe ẹ dákẹ́ lórí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ náà ló lè fi wá sílẹ̀ o. eléyìí tí mo fẹ́ sáré sọ kí n tó sùn ó wà fún gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ káàárọ̀ oòjíire pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ wà ní area Ìbàdàn ni o Ọ̀ṣun ni o Oǹdó ni o Èkìtì ni o Abẹ́òkúta ni o Ìjẹ̀bú ni àti gbogbo south western towns pátápátá ọ̀pọ̀lọpọ̀ gbà la máa rí tí àwọn pásítọ̀ ẹ̀ máa dáwọn ń conduct special prayer pé kí visa kó lè tẹ̀yìn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ gbà náà máa ṣe special prayer wọ́n ń ṣànọ́ìtìn wọ́n ń ṣe gbogbo ẹ̀ wípé tẹ́ bá ti lọ apply fún visa lóyìnbó pé kan fún yín èmi ò ní sọ wípé àdúrà tẹ̀ ń gbà ò dáa ṣùgbọ́n kó mọ̀ pé kó tó yé yín ẹ wo tí Ọdẹ́kúnlé Epafras post sórí Facebook yìí wọn ni ẹni tí mo crop yìí níbi tí ìyàwó ẹ̀ ti so mọ́ bí igbá ara já òun náà tún post ẹ̀ wípé láàrin oṣù mẹ́ta wọ́n á fẹ́ nìkan ní bíbá ẹ̀ wọ́n á fún ní visa ẹni tó ti ń process visa for a long time á wá bọ́ sí á ní pé torí pé Ọdẹ́kúnlé Epafras sọ wípé á bọ́ sí ni kẹ́yìn ò bá ronú jinlẹ̀ èmi ò bá yín ronú màá sọ síta ìkíní ni wípé kí ni díẹ̀ tó jẹ́ wípé visa wa di ohun tá à ń give testimony lé lórí ohun tí adẹ̀ ń dunnú lé lórí ọ̀rọ̀ visa láti Nàìjíríà most especially nínú gbogbo African continent yẹn ìkíní ni wípé show off I don't arrive mentality ní ti àwọn kan ṣùgbọ́n àwọn kan wá tó jẹ́ wípé greener pasture lásán ni wọ́n wá nínú greener pasture yẹn ni wípé ìyá ti jìyà lórí mi mo gbọ́dọ̀ tọ́jú ẹ̀ ìyá mi ń dògbò lọ ó dẹ̀ fẹ́ jẹun ọmọ Ọlọ́run mi tètè ṣọlá dá mi lóhùn lásìkò mi bàbá mi gàndó gbólọ ó dẹ̀ fẹ́ jẹun ọmọ àbí ọkọ a máa fìyàwó lẹ̀ láti lọ rìnrìn àjò pé kí ìgbésí ayé wọn lè dá pẹ̀lú àwọn ọmọ ìgbà míì wà ìyàwó ni ó ní láti fi ọkọ àti ọmọ sílẹ̀ níyì tó jẹ́ wípé lọ́pọ̀ ọgbà nírú nǹkan bẹ́ẹ̀ ti dá ìgbéyàwó rú lọ́lọ́kùn òjọ̀kan táwọn ọmọ dọmọ gbòòrò ṣùgbọ́n wọ́n Ọdẹ́kúnlé Epafras pẹ̀lú gbogbo akẹgbẹ́ tó wà táwọn ṣe bí ọba àǹkó Sam Òjó Táíwò Òjó Fẹ́mi Emmanuel gbogbo ẹ̀yin tí
Ìbàdàn locality yẹn. Tó bá jẹ́ wípé lóòótọ́ ni àdúrà yín ń gbà, tó bá jẹ́ lóòótọ́ ló jẹ́ wípé àdúrà ló ń gbà kì í ṣe pé ká ronú. Kí ni díẹ̀ tó jẹ́ wípé ẹ fi tún Nàìjíríà ṣe pẹ̀lú àdúrà yìí ní tí mo fẹ́ béèrè nù fọ́nrán yìí. Ọdẹ́kúnlé Epafras má gbàgbé o lọ sí ìlú òyìnbó lẹ́nu lọ́lọ́ ẹ̀ ó wá ṣe fídíò kan ní bákónì níbi tó ti ń da wúdì borí pé òtútù mú. Fúnra rẹ̀ inú ẹ ló dẹ̀ fi sọ. Àgbàlá Gabriel náà tún sọ. Gbogbo èyí tẹ̀ ń fi owó àwọn tó gọ̀ jẹ àròsọ. Wípé báwo làwọn aráàlú òyìnbó ṣe ń sọ fún ẹgbẹ́ àkọsíbi tó dàbí lé o. Ṣé bílé yẹn náà ni ọmọ àlè gbogbo yín? Lẹ ti fi ọ̀rọ̀ Jésù lẹ ti fi dojú ẹ̀ bolẹ̀. Ara ò wá rọgùn, ara ò rájẹ mọ́. Lórí ọ̀rọ̀ bíi tẹ́ ẹ bá religion tẹ́ fi religion bá wa dé ní Nàìjíríà. Nítorí ìdí èyí kan, mo sọ fún gbogbo ẹni tẹ́ máa lọ sọ́dà lọ àwọn kan post báyìí. Ẹ̀mẹ̀ àdìsílì tàbí bísílì sórí yín ti burú mọ́ tilẹ̀ ni. Ṣé bí wọ́n léyàn méjì ìpadànù rọ? Bí ẹni àwọn tí wọ́n ẹ̀yìn tán parọ́ fún òbá mọ̀. Jíjẹ́ ẹ pé bóyá ẹ mọ̀ torí pé à ń kó lẹ fi ń ṣòṣì káàkiri àbí òṣì àti rárùn lẹ fi ń ṣàǹkó káàkiri ni. So àwọn tó ń parọ́ fún yín mọ̀ pé rọ́là mọ́ ń pa. Ẹ béèrè lọ́wọ́ wọn tá bá gífù tẹ prọfẹ́sì tán pé níwòyí ọ̀la ìrànlọ́wọ́ adọ́wọ̀ ẹ̀ níwòyí ọ̀la ibi tó rògbòn lọ sí yóò wà. Ẹ béèrè pé táìmù wo lẹni yẹn máa wá. Ẹ bá béèrè lọ́wọ́ àwọn Ọdẹ́kúnlé Epafras irú aṣọ wo lẹni yẹn máa wọ̀. Tó bá fún yín ní kọ́lọ̀ aṣọ wọn aláǹkárá ló máa wọ̀. tó ráǹkárá máa ń níbi kọ́lọ̀ 3 4 5. Àwọn kòkó jáde lójú wípé kí orí àwa ọmọ Nàìjíríà gbé lọ. Ẹ dẹ̀ mọ́ gbàgbé pé live video máa wà ní Saturday 1 PM Nigeria time. Alẹ́ ti kẹ́gan ìyẹn tí àwọn tó fẹ́ wá bá wa figagbága lórí fàájà movement tí wọ́n bá sá sẹ́yìn. YouTube Premium torí wípé àmọ́ wá béèrè question lọ́wọ́ ẹ̀yin bàbá yìí ẹ̀yin pásítọ̀ yìí ẹ̀ẹ́dẹ̀ mọ́ dá wa lóhùn logically. Inú wa dẹ̀ máa dùn tẹ́ẹ̀ní bá ẹ̀sìn yín débi wípé ẹ máa ní the things of the spirit cannot be understood by the physical mind. Pápápá lórí àwọn hypocrisy kọ̀ọ̀kan tí ẹ̀yin pásítọ̀ kóra yín jọ lórí péjì Mr. Ayeni Giga. Èmi ò mọ̀ gbà tẹ́ ṣe live video ṣùgbọ́n oríṣiríṣi èèyàn ló wá táàgì mi tí wọ́n sẹ́ndì mẹ́sẹ̀gì wọ́n pè mí wọ́n ṣe wọ́n mọ̀. Nínú àwọn fídíò tó ń sẹ́ndì sí mi gan ọ̀pọ̀ nínú ẹ̀yà ṣèrè tẹ́ wà lórí live video yẹn. Ẹ̀yin sọ wípé mo wà ń bẹ̀ wípé kí wọ́n gbé mi wọlé. Èmi níṣẹ́ tí mo ṣe yín lẹ̀ níṣẹ́ lẹ̀ ń dípẹ́ndì lórí owó àwọn ọmọ ọ̀jọ́ ní ọ̀rọ̀ religion tá à ń takò yìí ni ò ṣe rọrùn fún yín kò dẹ̀ ní rọrùn fún yín kò ní bẹ́ẹ̀ sú ẹ fún yín ẹ̀ ní ńlá láfíà. Káwá ní ẹ̀yin ọkùnrin aṣèrè nìkan lẹ wà lórí live video yẹn bí mo ṣe rí àwọn tán court tán record tán send sí mi. Àbóyá ìbá tí dùn mí ṣùgbọ́n ó dùn mí púpọ̀ pé a rí àwọn obìnrin lára yín tí wọ́n lè mọ pera wọn ní abiyamọ. Ṣé wá rírú ẹ̀yin obìnrin yìí? Àgàbí tó bá jẹ́ wípé mo ní nǹkan kan tí mo fẹ́ gain lórí bí mo ṣe ń bẹ Olú Alọ wípé kó jọ kó jẹ́ kí ìyá yìí ìyá Ìjẹ̀ṣà tó ń sunkún yìí kó rí ọmọ ẹ̀ kó tó di pọ́ lọ́jọ́ máa dé. Àgàbí tó bá jẹ́ wípé mo fẹ́ gba nǹkan kan lórí ẹ̀ tí ì ṣe pé bóyá òótọ́ ni mo fẹ́ òun nìkan ní gbogbo ẹ̀yin obìnrin tẹ́ wà lórí péjì Ayeni Giga lẹ̀ ní fojú sunkún ọmọ. Kì í wá ṣekú nìkan ló máa ń jẹ́ kí obìnrin ó sunkún lórí ọmọ. Àìsàn ọmọ gbé ọmọ yín dè àwọn ọmọ yóò mọ wọnú ìbànújẹ́ ayérayé ẹ ní rí bá ti ṣe ẹdẹ rọnà gbígbà. léèlè mi ò sáfẹ́. bẹ́ẹ̀ ni ìyẹn lọ bẹ́ẹ̀. Number 2 ọ̀tẹ̀ wá wà lórí péèjì Ayeni torí wípé Ayeni fúnra ẹ̀ ti tẹ́ lọ́dọ̀ mi ó ti fà tẹ́tẹ́ di torí wípé alágàbàgebè èèyàn ni. Màá sọ díẹ̀ fún yín tí mo dẹ̀ ní rìkọ́dìn
recording ẹni tí Mr. Yeni bá sọ̀rọ̀ tẹ́ni yẹn pè mí lánàá òde tàbí lẹ́ni lọ́dọ̀ wa. Mo fẹ́ béèrè kankan, ṣé torí wípé ẹ fẹ́ràn Jésù dénú tàbí torí wípé ẹ mọ̀ ń pa ẹ̀ dáadáa pé àwọn stories yìí òótọ́ ni lẹ́ṣẹ̀ ń dìfẹ́ǹdì Jésù àbí torí wípé ọ̀rọ̀ Jésù ilẹ̀ fi make easy money ó ti tásìkò tí gbogbo ẹ̀yin pastors máa wá sọ òótọ́ ọbẹ̀. Ẹ̀yin olòṣì olórí burúkú aláyébàjẹ́ tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ ọmọ làkejì yín àwọn ọmọ ọ̀jọ́ yín gan ẹ̀ rí wọn bí èèyàn bí igi ọ̀pẹ lẹ́ṣẹ̀ rí wọn. Anything tó bá ti jọ mọ́rọ̀ owó lẹ̀ rí lára àwọn ọmọ ọ̀jọ́ yín. Mélòó pásọ̀ láti rí tó rí èèyàn mọ́lẹ̀ ṣe ní social media wà bẹ́ẹ̀ ẹ̀yin olòṣì olórí burúkú yìí. Ẹ sọ̀rọ̀ nípa àwọn pásọ̀ tó ń rí ẹran èèyàn mọ́lẹ̀ mọ́ pílà káàkiri. Meanwhile olórí burúkú yín aṣèrè yín sọ wípé Bíbélì ní kí tábà tí máa pásítọ̀ wá pé ẹ̀yin pásítọ̀ kí ló dé ta ẹ ní ẹ̀yin lóòótọ́ ẹ sọ̀rọ̀ nípa àwọn pásítọ̀ ilé tó ṣe bàbá olórí ibu yín sọ wípé Jésù sọ pé kán jẹ́ kí èpò àti àlìkámà mọ̀ dàgbà àbí ṣùgbọ́n olòṣì yín ibi táyé yín ti bàjẹ́ lélẹ̀. Ẹ jẹ́ ká gbà wípé èpò lèmi àlìkámà nìyí kí ló dé ta ṣe dákẹ́ lórí ọ̀rọ̀ tí mò ń ṣe kẹ́ ẹ jẹ́ ká jọ mọ̀ dàgbà pọ̀. Kí ni reason? Ẹ̀rí pé tiyín ti ta. Ìyẹn lọ bẹ́ẹ̀ lórí prógrámù tẹ́ ṣe lánàá tí mo gbọ́ iṣẹ́ tí notice wípé àwọn fàájà members ò bá yín ṣeré rárá. Wọ́n fi gbogbo ara jó ní bí ìyèrèpè ni you cannot stand any one of us lórí òótọ́ tó wà lẹ́yìn. Àṣírí yín tó máa wá lọ ẹ wá bọ̀ ẹni wípé àwọn tèmi àti wọn jọ ń ṣe fàájà movement wípé torí wípé àwọn tèmi ń fún lówó wípé ṣe ẹ̀dẹ̀ mọ̀ pé bí wà ní Nàìjíríà. Ẹ jẹ́ kí n send details di àwọn tá a jọ ń ṣe fàájà movement fún yín. Ìyìn tí wọ́n ní èmi fúnra mi tí mò ń sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀dùmarè gbé iṣẹ́ ìlé lọ́wọ́ mi ì ní lọ́wọ́. Ẹ jẹ́ fún yín ní details wọn. Ẹ̀yin gangan ló lò ṣe àṣírí torí pé àwọn tó wà lábúròdì gan ti ń bọ́ lọ́wọ́ yín. Meanwhile, ẹ jẹ́ fún yín ní sáàpù kan bọ̀bọ̀ tó pẹ̀lẹ́ ní hand of God prayer kìíní kí lorúkọ ẹ̀yẹn náà tí ó fúnyàn lóyún tí ò gbà bọ̀bọ̀ pásítọ̀ tó wà ní orí social media lórí TikTok tó ṣẹnu pẹ́yẹpẹ́yẹ báyìí. Ráìsì ló máa ń ní kẹ́ni ẹlẹ́ni wá donate bóun fẹ́ bọ́ arúgbó méje pẹ̀lú báàgì ráìsì kan. Kérelé mo ní gbogbo voice note àti chat sí ẹni yẹn lọ́wọ́ ẹni yẹn ò dẹ̀ fún ní nǹkan kan mọ́ torí wọ́n ti bọ́ péjì mi ti jẹ́ ká gba liberation. Now lastly kárí wípé àgbà tó ń ronú mo fẹ́ jẹ́ kíyàwó irú Ayẹni Gíga rí fídíò mi bóyá yóò lè ṣe máa yìí ní àǹfààní. Now mo fẹ́ béèrè nǹkan kan nígbà tí Tọ́pẹ́ Kọ́láwọlé tó mú aṣọ tá a fún lọ́fẹ̀ẹ́ lófò ó wá yá ó ń sùn inú ìwà Ayẹni ń dùn. Ẹni tí ò nírú ẹni ò lè mọ Yẹni tí ìwà Ayẹni bá nírú mi ní fámìlì kì í ṣe òrèrè inú àá máa dùn kí ẹ pé bóyá torí ọ̀rọ̀ owó tàbí ọ̀rọ̀ ayé I'm telling you the truth inú ẹ máa dùn. Ìwà Ayẹni tí òun ṣe kúṣẹ́ yẹ ọ̀tọ̀ ni tó máa sọ lórí live video bẹ́ẹ̀ dẹ̀ lélẹ̀ tó bá ní containers ẹ̀ lórí live video tẹ́ ẹ̀ ṣe ó máa mọ̀ wípé òun tọ́ ni mò ń sọ. Ó mọ̀ wípé ọ̀pọ̀ nínú àwọn pastors tẹ́ jọ ń sọ̀rọ̀ tẹ́ ń dúnkokò mọ́ mi tẹ́ ń dìtẹ̀ ó mọ̀ wípé èèyàn burúkú ni wọ́n. Ibo ni eléyìí tó gbẹ̀rẹ̀ ní the prophet Dr. Adesina Elijah wà lẹ́nìí nígbà táṣìírí títí ẹ̀ náà tún ṣe rí mọ́ lórí péjì mi. Mo béèrè ní olórí burúkú àṣírí yín ó wá gbé fídíò tèmi Tọ́pẹ́ Kọ́láwọlé yẹn ó tún sọ lórí live video níbi tí wọ́n ti screen lọ́dọ̀ tí mo gbọ́ ó ní pé wọ́n ti ya aṣọ fàájà Ayẹni Gíga àṣírí ènìyàn ni ẹ́ ó dẹ̀ mọ̀ pé mi ò kí ń fọ̀rọ̀ sábẹ́ àrán sọ mo ti rò pé bóyá o ti ń gba òótọ́ tẹ́lẹ̀ bọ̀ mo rí wípé ìkòkò ọbẹ̀ gbogbo yín tó fẹ́ fọ́ yìí ìyẹn tí ò bá tí ì fọ́ tán ó ń ká gbogbo yín lára. Màá sì tún máa retí yín níjọ́ Sátọ̀dé lórí péjì mi ẹni tó bá láyà kó wá wọ̀. Ẹ jẹ́ káwọn èèyàn gbọ́ àgbà àwọn mẹ́mbàsì yẹn jẹ́ kí wọ́n wà bẹ́ẹ̀ kí wọ́n wá mọ nǹkan tẹ́ ń dífẹ́ǹdì. Ẹ jẹ́ kí wọ́n wá wo live video yẹn bá a ṣe máa béèrè question lọ́wọ́ yín nínú báìbù yẹn bẹ́ẹ̀ ṣe máa dá wa lóhùn. Inú ẹ wá ń dùn wípé Kọ́láwọlé Tèmítọ́pẹ́ tí chọ́ọ̀chì lé jáde
gbogbo voice note yẹn àbẹ chọ́ọ̀chì lédèmí tó bá jáde torí wípé ó jẹ́ ex-convict tó jẹ́ olè ambrọ̀bà. Nígbà tó wá sọ́dọ̀ Rotimi Daniels Foundation gbà tọwọ́ tọ́ tẹsẹ̀. Ṣùgbọ́n torí wípé ó fẹ́ ṣí ṣọ́ọ̀bù lé wa lórí àfún lówó ó ti di ọ̀rẹ́ yín báyìí. Ìtorí ẹ̀ lẹ ṣe entertain ẹ̀. Ṣùgbọ́n torí entertainment tẹ wá fún yẹn ó dì yín lójú débi wípé torí wípé ẹ rò pé ẹ lè lo ègésì mi wípé ó ń sọ òótọ́. Olórí burúkú àṣírí ní gbogbo yín àṣírí yín dẹ̀ ti tú. Ẹ̀rọ bodò kí gbogbo àwọn tó bá ní fọ́tò ibi tí wọ́n ti ní wọ́n lọ ṣèṣẹ̀ṣe títọ́pẹ́ lé mo mú òun lọ. Tí wọ́n bá mú fọ́tò ẹyọ kan jáde ẹyọ kan péré ni mo sọ o. Tí wọ́n bá mú fọ́tò ẹyọ kan jáde wípé àwọn rí mi níbi tí wọ́n ti ń ṣe bìkọ́ sọ lórí burúkú yín ẹ̀ ń ti àwọn èèyàn lọ sí pé ká máa rò pé Rotimi Daniels Foundation ń promote ìṣẹ̀ṣe. Ẹ jẹ́ káwọn oníṣẹ̀ṣe wá sórí péèjì mi kí n mọ̀ bèrè question lọ́wọ́ wọn. What Rotimi Daniels Foundation stands for is truth, love and humanity. But it doesn't limit us to that spread alone. It extends to questioning the foundations of religions. Yálà Christianity ni o, yálà Islam ni o, tàbí ìṣẹ̀ṣe fúnra wọn. Ẹ jẹ́ sọ ilé ìjẹ́ ìdánù dúró. Késekése lẹ ti rí kàsàkàsà ń bọ̀ lọ́nà. Ẹ tí ì rí nǹkan kan. Ṣé rí níwọ̀nba àwọn tó ṣìkù lọ́wọ́ yín bí Elédùmarè ṣe ń bẹ tí agbára ẹ̀ dẹ̀ wá síbẹ̀ àwọn tó kù sì máa bọ́ lọ́wọ́ yín. Ṣé rí gbogbo ibi tó jẹ́ business center tẹ́ ń gbé ní church yẹn yóò dá oró tẹ́ lọ́mọ ta ní gbàǹjo. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ mọ̀ ta ní gbàǹjo tó bá wá jẹ́ pé lóòótọ́ ni Jésù fúnra ẹ̀ wà tó jẹ́ pé sórí yẹn rí on that condition pé Jésù wà lóòótọ́ ẹ rí wípé Jésù yẹn bẹ̀rẹ̀ sí ní jẹ́ kí àwọn èèyàn máa sin òun nínú ìfọ̀kànbalẹ̀ kì í ṣe nínú ilé ìdẹ́ ìṣe. And lastly I put it to all of you. Jésù tẹ́ ń polówó fáwọn èèyàn Jésù pé àgbà lọ́wọ́ Mary baálẹ̀ jàntolo àtẹ̀yìn àti Jésù yẹn á mọ̀ wọ̀ ní tuurutu. Kí Jésù tó jẹ́ òótọ́ tí ó sì mọ gbòòrò tí ó mọ gbalẹ̀ lọ́kàn àwọn èèyàn. Yá ọ̀rọ̀ lẹ́gbẹ́ lẹ́nu MC White àti Rotimi Daniel. Kí lẹ rí sí? Kí ni nǹkan tẹ́yin olólùfẹ́ mi tètè rí sí? Ẹ jọ̀ọ́ ẹ fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section. Ẹ fi èrò ọkàn yín hàn. Ó wà most important. Kẹ́ẹ̀dẹ̀ share fídíò yìí. Káwọn tó kù náà lè jàǹfààní ẹ̀. Ẹ share ẹ̀. Nǹkan tá lè máa fi ran ara wa lọ́wọ́ náà nìyẹn. Níbi ká máa share ẹ̀. Oníkálukú náà lè máa mọ ibi tí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ìgbédé, ọ̀rọ̀ àwọn pásítọ̀, àwọn òjíṣẹ́ Ọlọ́run ibi tó gbédé, ọ̀rọ̀ àwọn olórí ìlú ibi tó gbédé, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ibi tó gbédé kí gbogbo wa lè máa mọ̀. Òun náà la ṣe ń bẹ gbogbo ẹ̀yin olùfà pé ẹ̀yin tẹ́ bá come across fídíò yìí ẹ share fọ́rẹ̀ yín fárá àdúgbò fáwọn tẹ́ bá tún mọ̀ wípé wọ́n ní ìdí ẹ̀ so kí àwọn náà lè máa kọ́gbọ́n àbí kan náà lè máa gbáradì kan lè máa mọ ibi tí ọ̀rọ̀ Nàìjíríà gbédé in generally. Ẹ bá mi share kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí Global TV fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ subscribe kájọ máa jẹ ìgbádùn ètò yìí lọ ire o.